ṣé Ọ̀yọ́ ìgbà yẹn ò ní ìsín according to tá ń gbọ́ gan wọ́n ní Ọ̀yọ́ gan pé 7 ẹjọ́ tó Ọlọ́run ṣé Ilé Ifẹ̀ ìgbà kan la wà yìí àwọn ìlú kan wà tó yẹ pé a sì lè dúró dédé ni ẹ jẹ́ tó wá lé kíní kan sí nípa ọ̀rọ̀ Aláàfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti ọba Ìbàdàn tó bá ní Olúbàdàn yarí wẹ́ nǹkan ti change Olúbàdàn lè yarí bọ̀ èmi ò gbọ́ pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yarí torí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó ti wá kí baba Láàfin àmọ́ tí baba Olúbàdàn yẹn tí baba yẹn fi yarí kò yé mi bọ̀ àgbà táwọn èèyàn wá sọ wọ́n ní baba Ṣèyí Mákindé náà ló fún wa lọ́ba òun náà ló fẹ́ gé ráǹkì Aláàfin bọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò lè fún yín ṣe o. Káàbọ̀ sí ìkànnì Think Yorùbá TV, ìkànnì tó ń ṣí àwọn ọmọ Yorùbá lójú. Farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan-ò-jọ̀kan. Ẹ like, comment, ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ń ṣe làbọ̀rú làbọ̀yè kò ṣiṣẹ́. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Oòduà o mo dẹ̀ kí gbogbo àwa tá a jẹ́ ọmọ aládé nílẹ̀ Yorùbá ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó máa ta bá ilé ó máa ta bá oko kódà àwọn tí wọ́n bá jẹ́ ọba àtàwọn tó bá jẹ́ ọba gbèríko gan àtàbá wọn mo mọ̀ nǹkan tí mo ń sọ o mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká fi ara balẹ̀ ká gbọ́ mi yékéyéké mo fẹ́ ká gbọ́ mi dáadáa ṣe rí kò lè jẹ́ nǹkan kan tó máa jẹ́ ìjọ lójú fún mi mú kí gbogbo ẹ̀yin fans mi ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí àkíní ẹ mọ̀ pé mi ní time láti máa ṣe show mo ń jókòó 1-2 hours gẹ́gẹ́ bí báyìí máa ṣe Yorùbá Nation I'm still coming back mo fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ yẹn pé Yorùbá Nation yẹn mo ń padà bọ̀ àsìkò tá a máa padà wá sí Yorùbá Nation ó ti tó báyìí mo ń padà bọ̀ ṣe rí ìmọ̀ràn tí mo fẹ́ ní fún àwọn ọba wa látòrí bàbá wa Ọ̀jájá Ọ̀ọ̀ni kábíyèsí lọ sí orí bàbá mi Ọ̀wádé kábíyèsí dẹ̀ ń lọ sí gbogbo àwọn ọba ládéládé nílẹ̀ Yorùbá àwa náà ti kúrò ní ọmọ àgbérọ́rùn ọmọ àgbékọ́rùn lọ sóko ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ ó ti di àfìsẹ́yìn kéegun fi sọ but ẹ jẹ́ n sòótọ́ fún yín ṣe rí tá a bá ń sọ ọ̀rọ̀ àwọn ọba aládé níjọ́ táwa ti délé ayé táwa náà ń wo 60 wa lójú báyìí torí mo kàn máa ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó bá bọ́ sórí ibi ìtàn bú wa ìyẹn ti di mọ́líkì ọ̀fẹ́ lòun ọ̀fẹ́ lọ̀rọ̀ ọ̀fẹ́ ní íńtánẹ́ẹ̀tì a kò lè bọ́ tàbí ká bú anybody ọ̀fẹ́ ni àmọ́ nǹkan tí mo fẹ́ kó yí èèyàn ni pé gbogbo ẹ̀yin èèyàn wa tẹ máa ń kọ́mẹ̀ntì yẹn ṣe rí kọ́mẹ̀ntì yín wọ́n máa mú wa padà fún yín ní 10 years tó bá yá o ó kọ́ ẹ pé Facebook ò bá mọ́ sìn lẹ́yìn oṣù kan báyìí ó máa cut everything ni kò sí ọ̀rọ̀ kíní kan àmọ́ nígbà tí ọ̀rọ̀ Aláàfin àti ọ̀rọ̀ Ọọ̀ni tá à ń fà wọ́n láàrẹ ló dalẹ̀ èmi mo kọ́ sọ ní rìdìmù ọdún yìí àbí but ọ̀rọ̀ yìí ti ń lọ tipẹ́tipẹ́ èmi ò gbàdúrà kí ọ̀kọ̀ọ̀kan fẹ́ràn mi ní kí ọ̀kan láìkí wọ́n tó bá sọ pé mi láìka rẹ yẹn má follow mi mọ́ o kẹ́ lè mọ̀ pé kò ní ṣe pé torí pé àwa fẹ́ gba owó lórí íńtánẹ́ẹ̀tì o lè unfollow mi àmọ́ mo promise ẹ when you come to my page tó bá bẹ̀rẹ̀ sí ní sọ rubbish lórí bíbá mo máa report ẹ fún Facebook straight ni ọkìn delete ẹ ọkìn block ẹ kó má rí mi mọ́ wọ́n ti máa rí ibì kan ṣé mo rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ mo wá ní mẹ́sẹ̀jì kan wọ́n ti ní àwọn èèyàn ti ní kí n má ṣe pé mọ́ bọ̀ sísá mi èmi ò ń ṣe ọmọ àlè o Kádíjà Gbádégẹṣin mo ti ní máa dárúkọ ẹjọ́ tí bá ṣe live Kádíjà Gbádégẹṣin sísá mi ló jẹ́ kò sú ọ̀pọ̀ jù mí lọ gan tó bá jẹ́ o tún wá jù mí lọ bóyá o gba ọjọ́ díẹ̀ lọ́wọ́ mi tó bá jù mí lọ o mo rí níbi kan tí bọ̀bọ̀ kan tó ń pè ní Àjànàkú àbí kí ló ń jẹ́ tó bú mi mo rí Kádíjà Gbádégẹṣin mo dárúkọ ẹ ó lọ kọ́mẹ́ǹtì ń bẹ̀ ó sọ mo fẹ́ sọ ẹ̀ka ọmọ Ọ̀yọ́ náà lè gbọ́ ó ní èmi ibẹ̀ yẹn bọ̀bọ̀ yẹn bú mi ó bú Aláàfin ni o àdísó Kádíjà dẹ̀ pé rẹ̀ lọ́mọ Ọ̀yọ́ ó lè mí ní kí òun mú ó ní mo béèrè 5 million lọ́wọ́ òun kí fi lè support brother òun ẹ̀wòrú rọ àmọ́ mo ti type gbàtí kí ni ẹ̀kọ́ máa cross mi pé ẹ̀kọ́ Kádíjà mo ti mọ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ní Kádíjà tèmi àti ẹ bá fojú rojú ó máa bú yẹpẹ̀ èmi tèmi àti ẹ ti jọ sọ tí mo ní kó fún mi ní 5 million ìyẹn lọ bẹ́ẹ̀ bọ́sẹ̀ wá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ mi ọmọ àlè ni wọn o àwọn tó ń pe àwọn kan lọ́mọ àlè lọ́yọ̀ọ́ wọn ò ṣe mistake o báwo ni ẹ ṣe máa bú ọba nítorí pé ọba ò ti fi sídìí ilé kan ẹ wá bu ẹjọ́ tó lọ ìdílé mélòó ló fẹ́ jọba èèyàn mélòó ló fẹ́ gbadé sórí ẹ jẹ́ kájọ rò ó téèyàn 2200 bá jọba ń contest fún anything èèyàn kan ló máa win
tí Green Eagles àti Brazil bá jọ ń play èèyàn kan ló máa win ní tó bá gba lórí dé pé wọ́n gba 90 minutes wọ́n máa continue wọ́n máa fún wọn extra 30 minutes 15 minutes lẹ́yìn yẹn báyìí wọ́n máa gba penalty ní èèyàn kan máa sọ́ọ̀dù sáà ni ẹ̀ sì jẹ́ aṣàgbéjẹmọ́wọ́ ká support ọ̀wádé ibẹ̀ ẹ̀kọ́ mo kọ̀ ya ni ọba kan wọ́n ní mi fẹ́ràn torúkọ ọba Ọlámilé kan with due respect kábíyèsí mi ò ní ta àbùkù torí tí bá fẹ́ ta àbùkù lu kábíyèsí yẹn mi ì mọ ọba tó jẹ́ tí bá fẹ́ ta àbùkù lu kábíyèsí yẹn ó yẹ kí n wọ́n lẹ̀ ní kábíyèsí tí bá wò yín sùn mi rò kó lè gbọ́dún márùn lọ́wọ́ mi ẹ jẹ́ ká wà àwọn ọba ẹ jẹ́ ká ní respect mo wá rí gbogbo nǹkan tó ṣe gbogbo yín àṣé ọláyíwọlá síyanbọlá olùkó ewu ládìgbòlù orò ọmọ àtìbá òkúta méjì ṣe rí téèyàn bá pẹ́ lórí oyè èèyàn máa ń lẹ́nu gan o mo rántí ìgbà tí bàbá wọ Ọọ̀ni tí wọ́n kọ́kọ́ jẹ ọba mi ìfẹ́ dárúkọ ló búṣọ kan òní ẹni àkọ́kọ́ tó ń jáde farafara tó ń sọ Aláàfin kiri ló kọ́kọ́ bú Ọọ̀ni àwa náà ní rìkọ́ọ̀dì yẹn lọ ó ní mò ń dóde kọ́kọ́ tó máa ṣe kémi náà lè jáde but àwọn èèyàn ti ní kí n pẹ̀pìn bọ́ ṣáà ni ẹ̀ṣẹ̀ rẹ̀ yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ mọ kíní kan o ṣẹ́ ní gbogbo ẹ̀yin kábíyèsí number one mo wá respect àwọn ọba kan ó máa yà àwọn èèyàn lẹ́nu bí tí mo lọ mo respect àwọn kábíyèsí àwọn ọba tó wà ní Èkó mo fún wọn ní tírí gbòsà àwọn owó náà máa ń lé wọn ráyè wèrè ìkó nǹkó òòṣà mo láwọn ọba kan náà wọ́n fò jáde ìfòrò wọ́n kàn sọ ìtàn bẹ́ẹ̀ nìkan tún bọ́ta ó ní Aláàfin number 16 ní mi ìgbọ́ níjọ́ mo ti délé ayé kí ló dé awíkàtìkàtì kan ti dìbọ́ǹkì ẹ̀ ọba kan tó wá bí mi nínú gbogbo abọ́ tí mo rí orúkọ òun náà sọ̀rọ̀ orúkọ mi sápá lórí onílájà bá ti sọ̀tọ̀ títàn ó ní ààrẹ àwọn ní ìkan náà tó wà l'Amẹ́ríkà èmi náà rí fàásì kábíyèsí àwa mọ ìtàn o àwọn ò sọ̀rọ̀ ìtàn bíkíbídí àsọ̀rọ̀ orí gọ́gù bọ̀ mo fẹ́ advice yín tí ẹ bá fẹ́ kí ilẹ̀ Yorùbá kó ní àtúnṣe tẹ́yìn bá lérò pé ọba kan ṣe mistake tẹ́ lérò pé irú mistake yẹn ò lè wọ́pọ̀ sọ́dọ̀ yín mọ́ kí ló dé tẹ́yìn ò pé àwọn ọba ìsákèsì with due respect kábíyèsí ọba Ọlámilé kan mo ti mọ lálẹ́ kan yẹn ọba kan náà tún wá sọ̀rọ̀ náà ìkan náà nínú wọn ìkan náà tún sọ̀rọ̀ nínú àwọn ọba ètò náà fò jáde Adéyẹmí o kábíyèsí ìkan náà wá ń sọ̀rọ̀ ó wá ń ta àbùkù ó dẹ̀ lọ́mọ òun tẹ̀ tún sọ ó tún ní Aláàfin kò ń ṣọmọ ó tún ní kò tún ṣọmọ Odùduwà gan ó ní kò tẹ̀ ṣọmọ kinní kan oníkálukú wọn kan fò jáde pẹ̀lú àwọn ìtàn mo máa advice níwọ̀n ba kábíyèsí ṣẹ́ríńjọ́ mi tó bá jẹ́ ọba gidi ni yín tẹ́ fẹ́ to ìlú ọba tó bá fẹ́ to ìlú òun ba nǹkan jẹ́ àgbáwo ń báwo jẹ́ náà máa ń sọ èyí báwo jẹ́ ẹ ti ní beef pẹ̀lú Aláàfin tẹ́lẹ̀ kò ń ṣe àwọn adé ipò Aláàfin ọ̀rọ̀ tí ò gbẹnu bàbá ńlá bàbá ọba mi kò sọ gbàdá Adéyẹmí wà láyé àwa máa sọ o ẹ lè gbélé kiri o ọ̀rọ̀ tí ò gba ẹnu bàbá ńlá ọba kan mo sọ mo fi gbogbo ẹnu sọ ọ̀rọ̀ tí ò gba ọba kankan nílẹ̀ Yorùbá tí ò gbà wọn lẹ́nu láti sọ ìgbà tí a wá jẹ ìwádé tájọba mi oníkálukú wọn wá sọ ọ̀rọ̀ tí ò gbẹnu wọn ẹ ti mọ̀ pé bàbá lẹ́nu gan ẹ mọ̀ kó lẹ́nu ó dẹ̀ mọ̀yàn possibility wà kan ní kò tiẹ̀ wá ṣàfihàn kó wá júbà ìtorí ẹ̀ ló da kéèyàn mọ̀yàn kó lówó lọ́wọ́ kó mọ̀yàn ẹ ti wá fojú tẹ́ńbẹ́lú ọba tuntun kó ṣẹ̀ dé ni ẹ wá ń ju fún gbàgbós kò tó kankan ìkànnì kìíní kan ọba tó wá bí mi nínú ọba kan sọ̀rọ̀ kábíyèsí bastard ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tó wọ aṣọ ṣé blue ni àbí green báyìí tó dé fìlà is a bastard ẹ sọ fún pé ààrẹ ní bastard mọ̀ pé má wo show mi irú yẹn wá pé ó sọ pé àbórí Aláàfin yìí ni mo pé gbà mí láìpẹ́ èkìrì èyí ń fawọ́ ẹ ṣe gbẹ̀dù sẹ́yìn ò mọ̀ pé Aláàfin ọ̀tọ̀ Ọ̀wọ́ adé ọ̀tọ̀ Lámídì ọ̀tọ̀ ipò Aláàfin ọ̀tọ̀ ni ipò onírìṣà ọ̀tọ̀ ẹni tó wà lórí oyè kọ́ gangan lẹ́ respect ipò yẹn ni ṣé wá ní gbogbo èèyàn bá tẹ́ ń sọ̀tọ̀ kítàn adé bó ṣe wà yìí adé pálí lẹ̀ ń dé lẹ̀ ṣe lè sòótọ́ ọ̀rọ̀ èyí lẹ́ fáwọn èèyàn lọ́rọ̀ sọ́tọ́ fi ní pé ifá òyìn ọba ní Nàìjíríà mọ ìlú òyìnbó ló ti yan ọba kémi náà bá rò pé aṣọ bẹ́ẹ̀ lóòótọ́ torí gbogbo àwọn tó múlẹ̀ aléra ìlú òyìnbó náà ti wá àmọ́ Ọlọ́run ti ní bó ṣe máa jẹ́ nìyẹn kò sí ìkọta lè yí padà boy guess what ẹ̀yin kábíyèsí ẹ sí mẹ́dọ̀ torí ọba tẹ́ ń bú yìí nǹkan lè padà wá pa yín pọ̀ tó yẹ pọ́dọ̀ Aláàfin lè máa padà dé kì í ṣọ̀rọ̀ owó kò sí ẹni tó dispute ẹ̀ nílẹ̀ kóòtù òjìrì pé Ilé Ifẹ̀ kọ́ la ti wá kò dẹ̀ sí ẹni tó lè ṣépè sí nínú gbogbo wa pé níjọ́ tó ti ń jẹ Ọọ̀ni àti Aláàfin kì í ṣe pé orí tiwa ló ti bẹ̀rẹ̀ mo wá nípa nǹkan ní ààrẹ you started it ẹ ṣẹ̀ṣẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ni èyí tẹ́ ẹ̀ mọ̀ tán nìyẹn o èyí tẹ́ ẹ̀ mọ̀ ìtàn Yorùbá rárá o nìyẹn lẹ́ni ààrẹ you started it mi fẹ́ máa dárúkọ àwọn idiot yẹn mọ́ tó ti bá dárúkọ ọdún bá ti ṣe show wọ́n máa fi mí pawó ni ọdún tó ti ń bú Aláàfin èèyàn wọn ti ní má dárúkọ mọ́ ọdún tó ti ń bú Aláàfin kò sẹ́ni tó rí àwítọ̀ kan describe mi ó gbé sùn lérè ó ṣe kinní kan ó ń ṣọmọ ọ̀dọ̀ alámọ̀lá ó ṣe kinní kan mo kàn wó pé irú àwọn ọ̀rọ̀ dẹ̀dẹ̀rẹ̀ wọlé lè torí Ọlọ́run èmi kan kí n tó kó ìlú bàbá mi mọ nǹkan tí mo wọ̀ bọ̀ ẹ̀yin kábíyèsí ẹ jẹ́ wá fún yín lọ́rọ̀ sí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá wọn kì í ba ipò ọba jẹ́ o káàtì wá ní ẹ̀rí ọba kan tó bá ṣe nǹkan tí ò right ẹ̀tọ́ gbogbo ẹ̀yin ọba tẹ́ ń fò jáde yìí ẹ̀tọ́ yín ni pé keep quiet nínú palace yín ṣẹ́yìn nìkan ni tá a bá wá rọ́ọ̀bà kan tó ń gbowó fún yín kẹ́ fi sọ̀rọ̀ àsìkò kan wà tó máa yí padà eégún máa ń padà ó máa pàdé ọ̀rẹ́ dà ọ̀nà oko máa ń yàtọ̀ ọ̀nà oko ń ṣe ìyá tó bá bọ̀ sí ọ̀rọ̀ ẹnu kí ló ṣe àwọn ọmọ Yorùbá
mo kọ̀ wo kíni mo ní máa fi kíni sọ̀rọ̀ ẹ̀yin kábíyèsí àti ẹni tí ò wọ́ ti kábíyèsí tó jẹ́ pọ́kànlọ́ gbẹ tẹ́lómi ò yẹ kó ju baálẹ̀ ẹlẹ́kẹ́ lọ àbí baálẹ̀ ọ̀tẹ̀ àwọn baálẹ̀ ọ̀tẹ̀ kan tẹ̀ ti crown bí àwọn baálẹ̀ oko sábó bí àwọn baálẹ̀ tòsí ọ̀dọ̀ wa bí oko mú lọ àwọn baálẹ̀ àjàgbà àwọn baálẹ̀ kékèké àwọn baálẹ̀ tí ò tó nǹkan kan irú àwọn baálẹ̀ yẹn olú ẹ kí ọ̀pọ̀lọpọ̀ yín jẹ wọ́n nítorí pé wọ́n ti dé yín ládé tẹ́yìn náà ti wà nítorí yín mo kàn ní gbogbo wọn jáde ẹ̀yin kábíyèsí ẹ má máa ṣe bẹ́ẹ̀ o ẹ̀ ń ba ìlú Yorùbá jẹ́ ni tẹ́ ẹ̀ bá mọ̀ Aláàfin ò tí yẹ bà jáde báyìí kó ló ń ju Ọọ̀ni lọ Ọọ̀ni ò tí yẹ bà jáde báyìí kó ló ń ju Aláàfin lọ àwa la sọ lóòótọ́ a sọ bẹ́ẹ̀ èmi ti kúrò ní ẹni tó máa sọ tẹ́ máa ní ṣé bí wọn náà wà láì wọ́n olùkọ́kọ́ sọ yes mo sọ mi ò kó ọ̀rọ̀ mi jẹ mi ìdẹ̀dẹ̀ kó jẹ́ tí máa fi kú àmọ́ ṣe wá ní gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ kábíyèsí tẹ́ ń jáde lórí íńtánẹ́ẹ̀tì ní gbogbo 2-3 weeks ago ẹ̀ pọ́n orí àléfà yín lé ẹ̀yin ọmọ tẹ́ bá jẹ́ lu wọn bóyá ọ̀rọ̀gún ni o bóyá àlá ni o mo tẹ́ wo pé iṣẹ́ ọ̀rìn lánìí àbí tó bá jẹ́ ní àṣàkàfìlì tó bá jẹ́ òun móríkọ́ tó jáde lé pé mo pa lára àwọn Odùduwà rè lóòótọ́ a mọ̀ pé àbígbẹ̀yìn lálàáfin bọ̀ jagunjagun làwọn bàbá ti wá sẹ́yìn jagun rí ni gbogbo ẹ̀yin ọba tẹ́ ń fò jáde tẹ́ ń sọ̀rọ̀ iṣẹ́ jagun rí ni nílẹ̀ Yorùbá ẹ̀ jagun kankan ìtò òdẹ ní parẹ́ àwọn kan máa ní ìgbà kan ní lóòótọ́ ní ìgbà kan ní tó o bá mú ìyàwó oníyàwó tó bá falẹ̀ pọ̀n tó o bá ìyàwó oníyàwó kan sùn lé ní gbàrà tí àṣírí tú tí ọkọ ẹ̀ wá lé kúrò nílé ìwọ̀nba 20 years obìnrin yẹn máa rántí pé wọ́n ló lé òkú lé ìtàn ni mo fi ṣe sample kẹ́lẹ́ mọ̀ pé ìtàn lè parẹ́ Ọ̀yọ́ ẹ̀ ń pa ìyàwó wa bọ̀ Ọ̀yọ́ ìgbà kan ni bọ̀ èèyàn kan náà ló move láti ìletò kan sí ìletò kan torí gbà tí wọ́n sọ ní ẹ sọ́yọ́ ìsìn ni kíní wọn Ọ̀yọ́ kíní kan wọ́n ní sọ́yọ́ ìsìn ni kíní wọn pé mo wà lórí live o ṣé Ọ̀yọ́ ìgbà kan ni bìkọ́ ohun yín máa hàn bíbá ẹ̀ mo mọ̀ kọ́ ni mo sọ ṣé Ọ̀yọ́ go to your room ṣé ẹ máa lọ yàrá yín náà so ṣé Ọ̀yọ́ ìgbà yẹn ó ní ìsìn according to tá à ń gbọ́ gan wọ́n ní Ọ̀yọ́ gan pé méje ẹjọ́ tó Ọlọ́run ṣé Ilé Ifẹ̀ ìgbà kan la wà yìí àwọn ìlú kan wà tó yẹ pé a sì lè dúró dédédédédédé ni ẹjẹ́ tó wá lé kíní kan sí nípa ọ̀rọ̀ Aláàfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti ọba Ìbàdàn tó bá ní Olúbàdàn yarí wẹ́ nǹkan ti change Olúbàdàn lè yarí bọ̀ èmi ò gbọ́ pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yarí torí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó ti wá kí baba Láàfin àmọ́ tí baba Olúbàdàn yẹn tí baba yẹn fi yarí kò yé mi bọ̀ àgbà táwọn èèyàn wá sọ wọ́n ní baba Ṣèyí Mákindé náà ló fún wa lọ́ba òun náà ló fẹ́ gé ráǹkì Aláàfin bọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò lè fún yín ṣe o àti pé ipò náà tó ń jà sí oníkálukú tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ mi tẹ́ bá tẹ̀ lọ́rọ̀ mi oníkálukú náà nísìn agbára wa wà ní inú pálásì wa ni agbára Láàfin láàrin Ọ̀yọ́ ni kódà táláàfin kò bá ṣọ́ra tó bá pàṣẹ fáwọn ẹlòmíín lọ́yọ̀ọ́ wọ́n máa against ẹ̀ ìgbà kan láàfin gbẹ́sẹ̀ lóbìnrin táláàfin bá gbé ẹsẹ̀ léyàwó oníyàwó ń sìn wọ́n máa gbé sí pépà wọ́n máa gbé lọ ilé ẹjọ́ Ọọ̀ni ò lè pàṣẹ junú Ilé Ifẹ̀ lọ tí Ọọ̀ni bá pàṣẹ kọjá àbí kan ní Ilé Ifẹ̀ àwọn kan lè against pàwọn òfin àṣẹ tó pa yẹn bàbá wọn ní ìrìṣà ò lè gbàyàwó ẹnìkan sìn tẹ́yìn yẹn bá dúró déédéé ọ̀rọ̀ yẹn máa di wàhálà ìgbà kan làwọn bá ń gbẹ́sẹ̀ lóbìnrin ayé yẹn ti lọ gbogbo ìtawà ń wọ̀ táwọn rí táwọ̀ yìí ṣe ṣó wà ń gbà náà ni kò sí we wake up every day with different scenario ló ń ṣẹlẹ̀ so tẹ bá wá wo pé the way tí kìíní ṣe ń lọ báwo gangan la ṣe fẹ́ gbé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sókè àwọn Fúlàní ti ń pa wá lọ́mọ káàkiri wọ́n wọnú igbó wọ́n ṣe gbogbo ẹ̀ oníkálukú wa ṣe kan tó wù wá lórí Facebook èmi fẹ́ repeat ẹ o tó bá mọ̀ yìí pé bóyá o fi pé bóyá ọ̀rọ̀ tí mò ń sọ ń bí ẹnu unfollow mi kó má wà lórí page mi mọ́ ìwọ ló máa lose ọ̀rọ̀ gidi níjọ́ tó bá máa gbọ́rọ̀ gidi tó máa ṣe láǹfààní àbí information kan tá a máa jù wọ́n ló máa padà lose èmi ò lè lose ẹjọ́ tó lọ tí bá ṣe tí bá parí ẹ̀ ń sìn ṣé Facebook ẹ fún mi wọ́n ò lè fún mi $20 èyí dá ẹ sẹ́wọ́n wọ́n máa ní owó orí íńtánẹ́ẹ̀tì náà jáde lórí èmi dá ẹ rí èrò àmọ́ mo máa ń fa oléètì wọn so kí ni fẹ́ mo níṣẹ́ mi náà fún gbogbo ẹni tó wá sọ pé mo like ààrẹ Almaroof yìí tẹ́lẹ̀ o àmọ́ gbà tó ti dá sọ̀rọ̀ ní àti ìfẹ́ àwọn ò like ẹ mọ́ ẹ má like mi mọ́ o ẹ má like mi mọ́ torí ní like mi mọ́ ẹ like mi lórí page bóyá ọ̀rọ̀ tí mo ń sọ ó jẹ́ nǹkan tó wà ìpẹ́ ló ṣe like mi kí ló fẹ́ like mi fún kí ni like ẹ fẹ́ dà fún mi ó ṣe ń tẹ́jú olólùfẹ́ mi bọ̀tá ọkọ̀ mo dákọ̀ lórí TikTok náà I like this brother before ẹ jọ́ tó lọ lọ́n ṣé ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ìlú ni ẹ mọ̀ nǹkan tó ń pè ní ìlú jà fún ìlú ẹ kémi náà jà fún ìlú mi lọ́rọ̀ tí mo sọ yìí èébú dẹ̀ kọ́ lọ́rọ̀ tí mo sọ àwọn èèyàn ni mo sọ̀rọ̀ àbùkù I step out and apologize what else did you guys want illiterate la rẹ kò kàwé ẹ jọ kí nìyẹn ní ṣe fún mi gbogbo nǹkan tí mo ní ni mo nínú ilé mi nísàlẹ̀ lókè Ọlọ́run fún mi lọ́mọ àlùbáríkà mo níyàwó tó dáa mo ń ṣiṣẹ́ tó dáa kí ni mo ní ìdí láti tó lọ school fún ilé tí mo dẹ̀ ń sọ yìí náà ilẹ̀ ń bá mi táìpẹ́ ẹ̀yin lẹ gbé máṣíìnì ẹ̀yin lẹ gbé sí mi lórí ẹ̀yin lẹ Ọlọ́run tó dá mi ẹ̀yin lẹ fún mi lójú tí mo fi ń ríran imú tí mo fi ń gbóòórùn ẹ̀yin lẹ ṣe ẹnu ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi ẹ̀yin lẹ ṣé ẹ mọ̀ yín pé spíkà ayérayé ló wà nù wa bàbá ló fi síbẹ̀ fẹ́ni tó bá mọ̀ ọ́ lò ìwọ tó bá mọ̀ ọ́ lò lè fi tiẹ̀ irú àwọn Paso àwọn Saheed Òṣùpá wọ́n mọ̀ ọ́ lò náà fi ń gbowó irú K1 The Ultimate ó mọ ohun ẹ̀ lò ló fi ń gbowó àwa ṣe lọ́fẹ̀ẹ́ fún yín ni àwa ò fi gbowó àwa ń ṣe pé kẹ́ ẹ mọ̀ tó ń lọ nílẹ̀ Yorùbá ni àwa ò fi gbowó àwọn olórin tó ń ṣe wọ́n fi ń ṣí wa létí wọ́n dẹ̀ fi ń líìfù lé ayé wọn bọ̀ kẹ́yìn àwọn ọba kéréje ọba tí ò lẹ́nu ọ̀rọ̀ ọba tí ò lè sọ̀rọ̀ nígbà Adéyẹmí ṣáà lè sọ̀rọ̀ ní ẹ lè fò bàtà kẹ́ sọ̀rọ̀ sí o
wọn àgbóhùn yín rárá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ mẹ́yìn ọba tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹjọ́ tó lọ lẹ tìrìbítọ́ ni àtàláàfin ti yọ̀ṣẹ́ tira wọn ni àwa la dálẹ̀ lóòótọ́ ìtàn dẹ̀ ni adẹ̀ máa tòótọ́ oníkálukú wá fún ìtàn lẹ́ẹ̀tì ráìtì ẹ bá mi ṣe àkíní ẹjọ́ tó lọ ẹ jẹ́ kó lọ fà oníkálukú yìí wá ń sọ ìtàn tẹ́ ẹ mọ̀ nínú àwọn ọba tó ń sọ̀rọ̀ yìí lórí gbogbo inú ilẹ̀ mọ́ra yín o ẹ mọ̀ mi ẹ lọ tún wò ẹ wo ṣó mi kábíyèsí ẹ wà tó dáa àjàjẹ́ tó jókòó sórí iṣẹ́ àyẹ̀ṣẹ́ àfẹ́jọ́ ṣáà mi báyìí tí wọ́n bá kọ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ tó ń pè èdè àgọ̀ fún aláàfin kábíyèsí ẹ rí pé ẹ kọ́ àwọn ọmọ yẹn tẹ́ bá kọ́ ni kò ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí bá fẹ́ ta ilé dé àbùkù mo ti wá sórí yín o tí bá jùlẹ̀ bí wàhálà rẹ tún bẹ̀rẹ̀ òun torí pé àwọn àgbàlagbà ti pè wá ní ká keep quiet ni bọ̀ máa fún yín ẹ sọ fún bọ̀ yẹn pé àwọn bàbá ńlá bàbá ẹ̀ lórí òpè kábíyèsí nítorí pé tó àwọn bàbá ńlá bàbá ẹ̀ bá lọ́pọlọ kò ní bọ́sọ̀ online when you are talking kò fún yín ní respect àti kábíyèsí òun náà sọ̀rọ̀ olórí aláàfin yóò pé bóyá sọ nìyẹn irú yẹn ṣé ọ̀làjú náà ló wá dé táwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjú náà ló dé tá a mọ nǹkan tó tọ́ mọ́ ọ̀làjú náà ló dé tá a mọ nǹkan tó yẹ ká ṣe ọ̀làjú yẹn náà ló dé tẹ́gbẹ́ ẹgbẹ́ bàbá wa la máa bú ọ̀pọ̀lọpọ̀ máa wá bí èmi tí mo lè bú ẹ di àárọ̀ ọ̀la mo ní dàrọ̀ tí mo lè bú ẹ di ọdún tó ń bọ̀ èmi àbọ̀bíà ló lórí burúkú lọ́mọ àlùmárùfù yẹn èmi nìyẹn o èmi àbọ̀bíà ní fúlàní lọ́mọ àlùmárùfù yẹn tí ò tún lára mi ẹ̀kan ẹ hágì pẹ̀lú keyboard yìí tàbá ti ń sọ̀rọ̀ ẹ kíkọ àìkẹ́ listen èmi ò kó yín jẹ gbogbo ẹni tẹ wá ń lérí pé tẹ bá mú mi tẹ bá lè fọkàn mi ní ẹni wẹ̀ tẹ bá ti rí mi ayé yóò ní da wàá fọkàn mi ní sọ́jú yẹn lọ wà láìtàláì wàá wá owó màálù kó tó gbádùn tó bá wá láǹfọ̀n bá gbọ́dọ̀ fọ́nbù ni èmi ò ní tọ́ ọkọ lu ẹnì kankan tó bá ti rí mi ta kó fèsì mi tó tẹ̀lé mu ṣé èèyàn náà mi ìfẹ́ mọ bóyá tó ò lè mú mi tó ó máa lọ́lẹ̀ pẹ̀pẹ̀ ni bí ṣe ní mo dàgbà yìí kì í ṣe pé bóyá èmi wá wà nù ọmọ ìgboro ònú mẹ́tẹ́yìn kankan máa halẹ̀ mọ́ lórí kinní yẹn máa halẹ̀ mọ́ ìkan idiot kan lóhun adé ẹ̀rọ gbà òun náà wá sórí DM mi ó lọ́mọ ọ̀yọ́ lóhun ó tún bú mi ìrírú ẹ̀rí ṣé nítorí pé ọwọ́ adé jọba ṣó wá indicate wípé a máa gbé adé fẹ́yàn méjì ni ẹ̀yin kábíyèsí wa mo wá respect gbogbo ẹ̀yin ọba mo respect Aláké mo respect Awùjalẹ̀ mo respect ọba Èkìtì ẹ máa bá mi dárúkọ ẹ mo respect gbogbo wọn síbẹ̀ àwọn dáhùn pé mo tẹ̀ pa comment mi rí yẹ bóyá mo pa comment mi rí mo respect gbogbo wọn pátá ni mo respect hold on ṣe let me see. Oh, comment well. Okay, comment. Okay. Ṣẹ́rí gbogbo yẹn ni mo fún ní respect. Àmọ́ ṣẹ́rí ọlá wípé tí ṣẹ́rí brother mi tẹ́ bá ní ká fi wọ́n lẹ̀ a máa fi wọ́n lẹ̀ ẹ rí pé mi wá bú wọn ẹ mẹ́ntẹ́ ní tó bá pẹ́ mo fẹ́ bú èébú ni ẹ̀wọ̀n yẹn á tún gbé ààrẹ àwọn ọmọ ìlú tí wọ́n náà tún fò jáde bọ̀tà àwọn ọmọ ìlú wọn ò rí ibi tó ti ń pass insult ọ̀gá fáwọn ọba Èkó mo jẹ́rìí owó náà ń lé tí wọn bí láì wọn ṣe máa dà tán fámìlì wọn náà ń lé ẹ wá ń jáde mo dẹ̀ mọ̀ pé bàbá wọ̀ ní kọ́ ló rán yín iṣẹ́ o wọn tó bá rán yín iṣẹ́ yẹn iṣẹ́ tó rán yín ẹ̀ mọ́ jẹ́ nítorí pé ẹ lè padà nídàá láàfin in another 5-10 years tẹ́ ẹ bá wá nídàá láàfin tẹ́yìn ń bù yìí ọmọ yín lè padà irú kábíyèsí tó sọ yẹn tó ọmọ yín bá lọ fẹ́ ọmọ kábíyèsí ẹjọ́ tó lọ ṣe máa bọ́ sí live ẹ máa wá sọ̀rọ̀ mo rọ́ọ̀bà yẹn mi tẹ̀ mọ̀ ṣe lè kan ló ń jẹ́ máa wọ white báyìí ó ní Lájà Abbas wọn pàtó kíntàn olóbọ̀tà tó ló sọ pé number 16 aláàfin mo rẹ́ ni mo gbà kábíyèsí ẹ̀ mọ̀ tán ó lẹ̀ tó mi tí mi rí kíní yẹn mọ́ ṣá kábíyèsí ẹ̀ mọ̀ tán ó tẹ́ bá mọ ìtàn ni Àsẹ́yìn mo respect Àsẹ́yìn mo respect Àsẹ́yìn of Àsẹ́yìn gbogbo àwọn èèyàn ọba gidi ni wọ́n àwọn èèyàn ò ní sọ̀rọ̀ irọ́ sori Soles I could have said something to you because mo rí comment here but I'm not going to say anything àárín comment oníkálukú wa káàkiri o ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín ṣe rí respect tí oníkálukú àwọn ọba yìí ṣe wàláì kí ló ti kíní yẹn wò hàn lórí bí kí n máa rí direct ẹ dákun mi ìwà rí comment lórí bí kẹ àbí comment àbí the comment sá lọ ni where's the comment mo ti rí sí ṣe rí respect yẹn Soles anyway it's all good ṣe rí nǹkan tó yẹ kí àwọn ọba yẹn ṣe mo ti èmi ti fi wọ́n lẹ́mí sọ̀rọ̀ wàláì mi ìbú anybody mọ́ ABM side mi ìbúyàn kankan mọ́ bọ́ ẹ wo àwọn ọba Èkó ẹ rí gbogbo wọn àwọn ọba tó fẹ́ tí wọn mọ̀ tó wà ní kọ̀rọ̀ tó yẹ kí wọ́n kàn fi wọ́n jẹ ọba tí wọn mọ̀ àwọn náà fò jáde náà sọ̀rọ̀ yẹn and I know quite alright pé Ọọ̀ni ò rán yín iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ igun ò ní opportunity láti déwájú Ọọ̀ni débi pé máa déwájú Aláàfin bó ṣe wá ní ti bàbá mi Olúbàdàn ẹ jẹ́ n sọ fún ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá mọ̀ eléyìí ò ṣe ìtàn tó jìnà wọ́n ti bí àwa ìtàn tó jìnà kọ́ èèwọ̀ ni kí n takò ọmọ Ìbàdàn láyé èèwọ̀ ni mi ìjẹ́bú Ìbàdàn láyé tí máa fi kú
tí bá ṣe mistake búbàdàn báyìí máa bọ́ta apologize ni torí okùn kan náà ló so wá Aláàfin àti Ìbàdàn àtọ̀yọ́ wọ́n lẹ̀pọ̀ Ìbàdàn dẹ̀ gbé òṣùbà fún Aláàfin gan ó kàn yà mí lẹ́nu bí bàbá wa Olúbàdàn ṣe yarí ni because mo sì rántí pé kábíyèsí Aláàfin Adéyẹmí tó papòdà ní 3 years ago yìí àwọn náà dé wọn ládé nìbàdàn ní 1976 mo sì rántí pé kábíyèsí Aláàfin tó papòdà ìyá Adéyẹmí òun ló dé Ṣàngó Ògbómọ̀ṣọ́ ládé bọ̀ Ọlọ́run ló mọ nǹkan tó fà o mo wá rí pé hatred yẹn ti pọ̀ jù àrífín yẹn wá ń wá left and right akọni àbọ̀ ní jàgídíjàgan ni fídíò kan wà níbi tí mi ìtẹ̀wá rí fídíò yẹn mọ́ mi ìfẹ́ lọ́bẹ̀ mọ́ àdẹ̀ ní ṣépè àwọn ẹnu wo ní gbòfo ṣé wá rí gbogbo ẹni tó bá parọ́ mọ́ bàbá yìí ẹ máa padà rí o nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín tí mo fẹ́ yọ sọ fún yín ni pé Aláàfin ṣẹ̀ṣẹ̀ jáde pé bí ó ṣe ìpè bí ẹ̀ pé o torí wọ́n ní ẹnì kò ń dáríjọ kó ṣe ọ̀tẹ̀ Aláàfin tuntun ẹ jẹ́ kó ní kálukú wá aṣọ ẹnu wa o ìmọ̀ràn lásán ni o ìmọ̀ràn ni o tó bá ní pé wọ́n ní àṣà wọ́n ní ìṣe pé a ní ògùn a ní agbára Ọ̀yọ́ ni o kò tí ì kúrò o kò kúrò mẹ́ o kò tí ì kúrò pé bóyá ẹ nítorí Ọ̀yọ́ kéré lóòótọ́ o mo tẹ̀ ní kan tó ní pé mélòó lọ́yọ́ máa pa jẹ mo mọ̀ kó máa padà wá woṣó yìí mélòó lọ́yọ́ Ọ̀yọ́ ò tóbi àmọ́ Ọ̀yọ́ tóbi ju àwọn ibì kan lọ ṣe bá ní Aláwẹ́ a ní gbogbo àwọn ọba kéréje kọ̀ọ̀kan tẹ́lẹ̀ tí gbogbo wọn ṣe furukọ́kọ́ kó tó di pé sísá wa kàn yẹ wọn ìgbà tá Aláàfin dé sí oníkálukú wọn ti lọ kí Aláàfin ọba tó bá wá wà ní sọ̀rọ̀ àǹdí Aláàfin lọ́yọ́ tí ò bá lọ ṣòṣùbà f'Aláàfin ọba yẹn náà wà lára àwọn tó ń dìtẹ̀ àmọ́ ò lè dìtẹ̀ Aláàfin tó ló wà nínú Ọ̀yọ́ town Ọ̀yọ́ state tó ti yé yín kábíyèsí bàbá wa onírìṣà kò mà rán wá ń ṣe kábíyèsí Àkànní Adé ọwọ́ adé ẹlẹ́wọ̀ ẹ̀tù wà kò rán wá ń ṣe o Àkànní ká fìtàn lálẹ́ níwọ̀nba ni èmi ò sọ ìtàn orí Facebook o tẹ́ ẹ bá lọ wo orí Google ń sìn gbogbo ibi tó fi Aláàfin sí ní number 1 àwọn ará bí wọ́n ti lọ́bẹ̀ wọn lè change ẹ̀ṣẹ́ lè change destiny Aláàfin ni wọ́n tún mú Lájà Abbas ti sọ lórí ẹ̀ ọ̀gbẹ́ni oníkàtìkàtì ẹ̀ náà ti sọ lórí ẹ̀ àwọn kan tún mú ọba ẹ̀ náà ló sọ number 16 ló wà irú àwọn ọba wo lélẹ̀ torí Ọlọ́run ntẹ́ ẹ̀ lè sọ lójú ayé Lámídì ikú doro àmì ìṣọba ẹ má jẹ́ ń parọ́ fún yín àmọ́ ìwọ tó dẹ tàkúté tó bu yẹ̀pẹ̀ sí òkè ẹ̀ràn kò lọ́gbọ́n tó Sìyàn Bọ́lá Olúkú Ewu Ládìgbòlù Orò ọmọ Àtìbà Òkúta méjì gbogbo àwọn ọba wa náà má kí bẹ́ẹ̀ gbogbo wa náà gbogbo ẹni tó bá ti jọba lọ́yọ̀ náà má kí bẹ́ẹ̀ ṣé wá rí nǹkan ẹyọ kan ni pé màá gbà ní ìmọ̀ràn ìyànjú pé gbogbo ẹ̀yin ọba tẹ jáde tẹ sọ̀rọ̀ yẹn kẹ́ jẹ́ kó tó kẹ́ ṣe wẹ́lò kò ń ṣe dandan kẹ́ dọ́dọ̀ Aláàfin ọba kankan ní ẹ̀dọ̀bálẹ̀ fún wọn ọ̀pá ìrùkẹ̀rẹ̀ báyìí lọ́ba máa fi ń kíra wọn màá tún sọ lẹ́ǹkan sí kábíyèsí bàbá mi ò nífẹ̀ẹ́ èmi máa sọ títí tẹ máa fi gbọ́ ẹ lọ mú ìrùkẹ̀rẹ̀ yín ẹni ẹṣin tán lè gbé ìrùkẹ̀rẹ̀ ńlá jáde ńbẹ̀ kódà kẹ́ ẹ rán wọn lọ tọpá sógò kán lọ bá yín wá ìrù ẹṣin tó máa ju ti gbogbo ọba lọ ìrùkẹ̀rẹ̀ lọ́ba fi ń kíra wọn màá fún yín ní àkàwé kékeré kan àwọn mi ní sọ́jú kábíyèsí wọ́n ní ojú la rí ọ̀rẹ́ òdínú ló fi débi tó dé ọní mo bá wí o tówó bá tán lọ́wọ́ ẹni tó kọ́ fún lówó ló máa kọ́kọ́ bú ẹ bùọ̀dá sìsítà tó gbé ìmọ̀tò lọ́jọ́ ọjọ́ sí ìwọ jẹ́ rí wọn kí wọ́n fojú kú ẹ̀ mọ́lẹ̀ wọn níta ló ń bá wí wọ́n ní rúmi sí ẹ wọ́n ní bùọ̀dá ò ní ìranù ẹrú owó wọ́n ló mọ ohun tó fowó ṣe àlejò lówó tó bá ya bàrà lọ́wọ́ ẹ kò mọ ohun tó fowó ṣe o kẹ dúpẹ́ ẹ pàwọ̀ ọmọ yìí ò ní rẹ́rìn ní ìgbẹ̀yìn o Barrister ti kọ́ni ó ní mo dúpẹ́ Ọlọ́run ọba o mo dúpẹ́ Ọlọ́run ọba ojúmọ́mọ́ tó tètè fún mi lẹ́wù mi wọ o tó sì fún mi léde mi pé mo dúpẹ́ Ọlọ́run ọba kábíyèsí ọwọ́ bíbọ̀ ẹlòmíì ti sin ọwọ́ o alágbára òòṣà ní kábíyèsí ọ̀nífẹ́ o Ṣàngódé l'Aláàfin ẹ̀yẹ wọn Yorùbá ẹ bá ń parí yòókù òòṣà ńlá àkúnlẹ̀bọ̀lọ̀ Ọ̀nífẹ̀ Ṣàngó Olúkòso ọkọ̀ Ọya l'Aláàfin ẹ jẹ́ ń pín fún yín àwọn kan rí wọ́n ní àwọn like white better than that bread tí àwọn ọmọ Aláàfin náà ń wọ̀ òòṣà àkúnlẹ̀bọ̀ ni Ọ̀nìrìṣà gbogbo ohun tí Ọ̀ní bá máa wọ̀ funfun ni ẹ bá mi ṣe àkíní ẹ jẹ́ kó ní rárá ẹ ṣe ẹ funfun ni àmọ́ tẹ́ ẹ bá wá wò ẹ rí i pé bàbá wa Ògúnwùsì ló change system tó ti wà ńlẹ̀ látayé báyé bàbá wa Ògúnwùsì gangan ló wùwà òòṣà gbogbo àwọn ọba yòókù kọ́lọ̀ náà wọ̀ níjọ́ tẹ́ ẹ ti rí Ọ̀nìrìṣà ta ló ti rí kọ́lọ̀ aṣọ míì lọ́rùn bàbá yẹn ju white lọ ẹ̀ ní rí Ṣàngó ni Aláàfin pupa náà máa ń wọ̀ adé Ṣàngó ni àwádé Ṣàngó l'Aláàfin so ẹ má get it wrong tó ẹlòmíì bá follow tiwọn náà
nọ́mbà kan tó wà nínú ìwé ìtàn tẹ́lómi bá jáde tó bá fọ́lù ẹ̀ ó lè jẹ́ dúdú làwọn wọ̀ ó lè jẹ́ funfun ní tiwọn ó lè jẹ́ àyìnrín ni ó lè jẹ́ kọ́lọ̀ tí wọ́n bá Ṣàngó láàfin gbogbo nǹkan tó bá dẹ̀ ti ń jẹ́ Ṣàngó ẹ wò ó pupa rokoṣo báyìí ni ó máa pọ́n ni gbogbo nǹkan tó bá ti ń jẹ́ Ṣàngó so ẹ má jẹ́ ká get it wrong ẹ má jẹ́ ká get anything twisted èmi ò sí nínú pé mo bá wọn dá sọ̀rọ̀ mọ́ àbí mo bá wọn takò ọ̀rọ̀ gbogbo ọdọ́ ti bú mi yẹn wọ́n ti fi wá mẹ́kọ̀ owó ààrẹ là ń sọ yìí Almarufu àti tí ó mọ̀ mi àti tó mọ̀ mi gbogbo kan ṣe pè fúnra wọn ni mo dẹ̀ ń wò pé àánú mi dẹ̀ ń ṣe nítorí Ọlọ́run dẹ̀dẹ̀ ń forí képe fúnra yín báyìí kí yẹn wà kọ́ máa bú èmi tí mi ń ṣẹ̀yìn àwa tó jẹ́ pé àfi dèpè dànù ni tábà tó fẹ́ ṣe fún yín gan ó yẹ képe yẹn máa jẹ́ within 7 days lára oníkálukú yín kí ló dé tẹ̀ ń ṣe pé sáàsọ jọ̀rọ̀ lọ ní èmi ò mọ̀ pé ẹnìkan kan lábùmú àmọ́ mo fẹ́ fi yé yín pé òòṣà lọ ní o Ṣàngó láàfin Ọ̀yọ́ ń jẹ́ so ẹ̀yin ọba kéréje ẹ̀yin ọba kékèké tọkọ̀ fún yín ládé tó yẹ kó owó lẹ fi jọba àmọ́ ìyàwó fowó jọba lọ́yọ́ o mi ìdẹ̀gbọ́n pé wọ́n fowó jọba lè fẹ̀ àmọ́ gbogbo ẹ̀yin ọba tó yẹ pé fi ọwọ́ ọlá máa ti gba sórí yín gbogbo ẹ̀jẹ̀ máa sọ igbó sórí yín máa wà lọ́wọ́ mi wọ́n máa bẹ̀ mí mà ní táwọn ọba ní ká máa tú sórí yín tá a sìn ẹ lọ pa Facebook kó dẹ̀ ẹ fẹ́ lè gbé àfọ̀ṣẹ́ tẹ́ bá dán wò ọba náà ṣì gbani bí nǹkan aláàrẹ ṣọ̀kan oníṣẹ́mi gbódò mi nígbà tí mi bá ti ṣe kà sí ẹ̀ ò bá kọlù mí náà mo kọ̀ wà rẹ̀ ṣọ̀kan yẹn máa yẹn kàn ó kàn wù àbí ẹni tí mi ìmọ̀lú ẹ̀ náà bọ̀ kó o bá lọ mọ́ bàálù yín jáde kó gbìjẹ̀ torí òun ṣọmọlé Ifẹ̀ kó ní kálukú jáde kó gbìjà ọba àlú ẹ̀ ọba Ọ̀yọ́ lèmi ń gbìjà mi ìdẹ̀ ní kú lórí pé mò ń sọ̀tàn Ọ̀yọ́ tí máa fi kú Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni ràn mí Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ pé yín olólùfẹ́ mi Ọlọ́run yóò bàjẹ́ fún yín ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ rí náà ẹ rí lò